èyí ni ohun tí mo mọ̀ nípa ikú Mohbad. Naira Marley sọ̀rọ̀ sókè. Ó gba $72,000 ó sì gbọ́dọ̀ san padà. Kò sígbà kankan tí mo fi dúnkokò mọ́ Mohbad. Olórin tàkasúfèé ìyẹn Azeez Fashola táwọn tiẹ̀ ń pè ní Naira Marley ti wá sọ àjọṣepọ̀ tó wà láàrin òun àti Ìlérí Olúwa Alọ́ba ìyẹn Mohbad. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn náà kà sí Naira Marley wípé ó mọ̀ nípa ikú Mohbad, ṣùgbọ́n tílé ẹjọ́ ti dá láre, àwọn èèyàn ń retí wípé kó ṣàbẹ̀wò sí àwọn ẹbí Mohbad, kó sì tọrọ àforíjì tàbí ṣe orin láti fi ṣe ìdárò rẹ̀. Ṣùgbọ́n Naira Marley kò ṣe kankan nínú nǹkan wọ̀nyí nítorí pé ó sọ pé òun kò mọ nǹkan kan nípa ikú Mohbad. Lẹ́yìn ọdún méjì, Naira Marley jáde síta láti wá sọ pé òun kò mọ nǹkan kan nípa ikú Mohbad, òun ò sì dúnkokò mọ́, àti pé òun kò sí nílé nígbà tó kú. Lọ́jọ́rú lánàá, Naira Marley jáde wá sọ̀rọ̀ lórí ohun tó mọ̀ nípa ikú Mohbad. Ó ṣàlàyé bí Mohbad ṣe bẹ̀rẹ̀ sí ní máa gbórin sábẹ́ iléeṣẹ́ òun. Gẹ́gẹ́ bí Naira Marley ṣe sọ, ó ní òun ò mọ̀ nípa ikú Mohbad tàbí dúnkokò mọ́. Naira Marley ní ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2020 lòun gbọ́ pé Mohbad mú oògùn olóró tí wọ́n pè ní ice, èyí tó mú kóun pè láti gbà níyànjú lórí ewu tó wà nínú oògùn olóró náà, pàápàá jùlọ torí pé òun ti mọ ìpalára tó máa ń ṣe fún àwọn èèyàn tó bá mú nípa ìrírí tóun ti rí lórílẹ̀‐èdè Bìrìtìkó. Tí Mohbad sì sọ fóun pé torí ohun tóun là kọjá ló mú òun kóun máa mú, àti wípé òun máa jáwọ́ nínú rẹ̀, òun ò sì kán nípá láti ṣe ohunkóhun. Naira Marley fi àwọn ẹ̀rí kan hàn síta wípé Mohbad ló yan mánéjà fúnra rẹ̀ tó sì gbìyànjú láti máa san $25 fún un, tó ń sọ pé kó fún mánéjà náà ní $10, àti wípé òun ṣe òótọ́ inú pẹ̀lú Mohbad nínú gbogbo àjọṣepọ̀ táwọn jọ ṣe. Gbogbo owó táwọn bá pa dọ́gbadọ́gba làwọn máa ń pín èrè rẹ̀, ìyẹn 50-50, tó sì jẹ́ pé òun ló máa ń gbé àwọn bùkátà tó pọ̀ jù nínú iṣẹ́ náà. Ní ọjọ́ 24 oṣù kejì ọdún 2022 làwọn agbófinró NDLEA wá sínú ilé òun tí wọ́n sì gbé Zinu àti Ṣùbòmí. Naira Marley sọ pé orílẹ̀-èdè Sweden lòun wà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, tí wọ́n sì mú Mohbad torí pé ó kojú àwọn NDLEA náà. Lẹ́yìn ìgbà náà ni Mohbad wá sórí afẹ́fẹ́ wá sọ pé tóhunkóhun bá ṣe òun kí wọ́n mú òun. Ó ní lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni Mohbad àtàwọn òbí rẹ̀ àti Wùmí ìyàwó rẹ̀ wá tọrọ àforíjì lórí ohun tí Mohbad sọ. Naira Marley fi kún ọ̀rọ̀ wípé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ táwọn agbófinró fi wá sílé òun, látìgbà náà ni Mohbad ti yẹra láti máa wá sọ́dọ̀ òun. Ó nígbà tóun sì dé sí Nàìjíríà, òun bá àwọn òbí Mohbad sọ̀rọ̀ nípa pé kí wọ́n mójútó nítorí pé dàbí pé ìrònú àti ìpòrúurú ọkàn wá sí ọ̀dọ̀ Mohbad nípa bó ṣe ń wá oògùn olóró sniper káàkiri. Naira Marley sọ pé ìgbà kan wà tí Mohbad ti mu ọtí yó tó sì wá bá mánéjà rẹ̀ jà. Nígbà tó di ọdún 2022, ìgbẹ́jẹ̀wò Mohbad kọ lẹ́tà sóhun wípé Mohbad fẹ́ fi iléeṣẹ́ òun sílẹ̀, tóun sì fi àwọn ẹ̀rí wọn bóun ṣe sanwó fún Mohbad wọn, àti pé lẹ́yìn ìgbà náà ló gba owó tó tó $72,000. Gbogbo owó tó gbà yìí kò kì í ṣe owó ẹ̀, èyí tó mú káwọn gbẹ́sẹ̀ lé àwọn owó rẹ̀ kan títí tí yóò fi sanwó náà padà. Naira Marley tẹ̀síwájú náà wípé òun wà lórílẹ̀‐èdè Amsterdam nígbà tí Mohbad kú. Ohun tóun sì rò ní pé gbogbo àwọn tó wà pẹ̀lú rẹ̀ níbi wákàtí díẹ̀ kó tó kú ló yẹ káwọn ọlọ́pàá gbé. Ó ní Salonite ṣàlàyé fóun pé òun kò mọ ohunkóhun nípa ikú Mohbad, tóun sì gbàgbọ́. Naira Marley sọ pé òun kò rán ẹnikẹ́ni láti dúnkokò mọ́ Mohbad tàbí pa Mohbad. Naira Marley bu ẹnu àtẹ́ lu àwọn ọlọ́pàá lórí bí wọ́n ṣe ti òun mọ́lé fún oṣù méjì nígbà tóun dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá wẹ ara òun mọ́. Ó sì sọ pé gbogbo ẹ̀tọ́ Mohbad nígbà tó wà lọ́dọ̀ òun wà digbí, tí agbẹjọ́rò rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ sì lẹ́tọ̀ọ́ láti wá gbà.